aláṣẹ dákínsà máa wọlé máa rọra o. Mr. Ọláìdé, Mr. Olúmídé, òkú ọdún o wàá ṣe púpọ̀ ọdún. àpáta dé àpáta pààrọ̀ ewì dé lónìí ọjọ́ ìbí aláṣẹ dákínsà mo fẹ́ máa sọ kútu ọ̀wọ̀ bí ọbẹ̀ tí ń sọ lórí àrò. Mr. Ọláìdé Olúmídé, Mr. Olúmídé Ọláìdé, òkú ọdún òkú yèdùn òkú àṣeyẹ ọkùnrin ọ̀rọ̀ dandan níyùn adúmáradán iná gorí ilé fẹjú tótótó ojúlóru kan bẹ́ẹ̀bẹ́ẹ́ ọlọ́kọ̀ tútù bí àdàbà onínú ire kì í béèrè pé bó tẹnìkan ṣe jẹ́ tónílé tàlejò ní kó mọ́ra jẹ́jẹ́ ló ń lọ jẹ́jẹ́ ló ń ṣe ó ń bọ́mọdé ṣe ó sì tún bọ̀wọ̀ fágbà. bàbá dámì máa gbóhùn ẹnu mi ọmọlé olùjì aláṣẹ dátísám tébù pure water àmútúmí omi àmúpinni lọ́kànbalẹ̀ rẹ́gírẹ́gí ọmọ òdìdí sábẹ́ jẹ́jẹ́ o ayaba ló ní kí n máa kíyọ ó ní kí n máa kíyọ ó ní kí n kíyọ délé bàbá tó bí ọlọ́mọ ilẹ̀ ọmọ ilẹ̀ olùjì ọmọ olùjì ó ìjẹfọ̀ yèé ìjàwé rin ó mẹ́rin lásọdún ó má dòsàlejò ọmọ olómi àjọyè sàn wéréke wéréke ọmọ olómi àjọyè sàn wéréke wéréke ọmọ olómi àjọyè yùmọ̀ ìmọ̀ ìjúyọ̀ lágbólé bàbá tó bí ọlọ́mọ nílé olùjì ìwọ lọmọ òdìdí sábẹ́ jẹ́jẹ́ ìyá àlọ́ àmójútẹ̀kẹ́ orówó jẹ méjì lóyè ẹni àgàn tí ń wẹ̀wà àrùn ẹni gan ni òrọ́gẹ̀dẹ̀ sun jẹ ọmọ olówó tún ìyá ẹ̀ ṣe ọ̀túnbù ní fìlà lágbólé ìyá rẹ ìwọ lọmọ dandan làṣáta ọ̀dọ̀ bí ògò ọmọ olúyọlà ilẹ̀ olísà àṣọ ọbadé ọjọ́ gbogbo bí ọdún ọ̀rẹ́ wọ̀ tẹ́wú ọmọrẹ́ wálé okú ọdún okú yèdó àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí lágbára lọ́wọ́ ọlọ́run ọba àyúnlọ àyúnbọ̀ lọ́wọ́ yẹnu bó bá ti ń lọre ló máa bọ̀ ọ́re ìwọ ò ní bá wọn tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ ẹni tó bá ní kó má pẹ̀ láyé èèyàn tó bá ní kó mú ṣàmọ́dún ẹ̀yà kàlà ni ó máa sìnkú wọn ó sọdún èyí wàá ṣe púpọ̀ lókè èèpẹ̀ ọdọọdún báyìí là ń rórógbó ọdọọdún là ń ráwùsà ọdọọdún là ń ránmọ́bì lórí àtẹ ọdọọdún là ó mọ rí ọ lágbára lọ́wọ́ ọlọ́run lágbára lọ́wọ́ bàbá òkè ilé iṣẹ́ rẹ ò ní jóná ò ní rí kú àyà ò ní rí tọmọ ìwọ fúnra lára rẹ ò ní fàìsàn lògbà happy birthday to you and we all wish you long life and prosperity. lóyìn bá ṣe tá gbẹrẹ ó dinú kókó òbí bá fẹ̀rẹ̀ bọ̀jò bá ṣe tá gbẹrẹ ó dinú sàrẹ̀ tó kọ́lé sí àpáta ewì èmi ṣe tó o mò ń rebi táwọn orí mi wọlé sí o nídojúmọ́ ti mọ́lé gbogbo ilẹ̀ kílẹ̀. Hi guys, welcome to our YouTube channel, 2A Media House. And please don't forget to subscribe, like, comment, and share our videos. And don't forget to follow us on all other social media handles at APATA EWI ROC. We love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.